tí a ò ẹ fojú ló ń di ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìmọ̀ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó bá wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. Bá mi. Ẹ káàbọ̀. Ẹ kújọ́ mẹ́ta sà. Ọjọ́ mẹ́ta nìyẹn. Ẹ lẹ́sà. A kú ìlú yìí. Bá mi má bínú o. Ẹ ṣeun. Ìgbà tí mo débí. Bẹ́ẹ̀ni. Mo kọ́kọ́ rò pé bàbá kan tí ó máa tó báyìí. Jàǹjàlá báyìí náà ló rí. Bá mi. Jàǹjàlá báyìí. Àwọn Yorùbá máa ń sọ pé àtàrí kéré èròjà dùn. Bẹ́ẹ̀ni sà. Bá mi ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣeun. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ ṣeun. Mo ti ń gbúròó yín ti pẹ́ gan-an láti gba ọ̀rọ̀ Yorùbá Nation. Bẹ́ẹ̀ni sà. Ni mo ti máa ń gbúròó yín. Ẹ ṣeun. Ipa tẹ̀ ń kó lórí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá láti gba àwọn tí máa ń gbọ́. Bò mí pé ibi ìjìnà gan. Ọ̀dọ̀ yín bí ìjìnà gan. Màá kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ ara yín. Kẹ́ ẹ dẹ̀ bá mi dá orúkọ ìlú tí a wà yìí. Ẹ ṣé. Ẹ ṣé bàbá mi. A dára fún yín. Àmín sà. Ìlú yìí ilẹ̀ Yorùbá ó máa tù wá lára. Àmín bàbá. Rí mo ti bìkan kíyèsí pé àwọn bàbá wa tán ti lò tẹ́lẹ̀ ìsì tí nǹkan dẹ̀ ṣe dáǹsì kò rí bẹ́ẹ̀ láti àtijọ́. Eré owó lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa dẹ̀ ń sá káàkiri àmọ́ àmọ́ nǹkan tó fẹ́ fi owó ṣe. Orúkọ ìlú ibi tí ẹ wà yìí ni Òmù Èkìtì. Òmù Èkìtì. Ibi ni ogun ti jà tí àwọn ìlú tó ń pè ní Òmù Àrán, Òmùpó, Òmù Ìjẹ̀bú tó ti sí lọ. Ibi tán ti sí ń gbà yẹ ó wà lẹ́yìn báyìí. Gbogbo àwọn Òmù yẹn. Bẹ́ẹ̀ ni. Ó wà lẹ́yìn. Orúkọ tèmi ni Maurice Adétúnjí Ìlọrí. Maurice Adétúnjí Ìlọrí. Ẹ má bínú bá mi. Christian ni mí. Christian ni yín. Christian ni mí. Torí ẹ̀rù kọ́kọ́ bà mí nígbà tẹ́ sọ àwọn kankan lẹ́ẹ̀kan ṣùgbọ́n á débẹ̀ yẹn náà. A máa débẹ̀. Mo fẹ́ ká kọ́kọ́ yanjú introduction torí introduction yìí ṣe pàtàkì. Ẹ̀yin aráalé tí ẹ̀ ń wò wá bàbá tí mo wà ní ọ̀dọ̀ wọn yìí Ọlọ́run lálágbára. Ọlọ́run lálágbára ṣùgbọ́n alágbára ni wọ́n. Àwọn lè mọ̀ pa alágbára làwọn torí àwọn alágbára kì í sábà mọ̀ pa alágbára làwọn. Lẹ́fù tá ń wà náà wọ́n fi máa behave. Wọ́n mọ̀ pé ayé mọ àwọn lálágbára. Ọ̀dọ̀ pásítọ̀ tí mo kọ́kọ́ lọ ní Ìtàpá. Ó sọ ọ̀rọ̀ yín ó fi tì. Ẹ ṣeun. Gbogbo nǹkan ní ìtẹ́yìn ní tí ẹni lè sọ̀rọ̀ níbẹ̀ lónìí ó ti sọ fún mi nípa yín. So mo lè jẹ́ kó mọ̀ pé orúkọ yẹn bí mo ṣe máa ń gbọ́ sẹ́yìn rẹ̀. Mo lè jẹ́ pé òun náà alágbára ni ṣùgbọ́n ó wá ní bàbá àwọn tálágbára kan bá fi sọ pé ẹnìkan bàbá wa ó mọ̀ pé kì í ṣe lọ́jọ́ orí ó mọ̀ pé ẹni yẹn ju òun lọ gan-an. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá Ọlọ́run ní bá mi. Àwọn àgbà ti pa lówe. Wọ́n lẹ́yẹ tó bá máa jèso kì í ké. Iye tí ó bá jèso. Kì í ké bó bá ké wọ́n á mọ̀ pé ẹyẹ yẹn ti wà ń bẹ̀ yẹn já lọ fìbọn sọ. Bí èèyàn bá dẹ̀ ní agbára ó gbọ́dọ̀ fi pamọ́
kó rántí pé ẹlòmíràn náà tó máa ní irú agbára yẹn. Olúwa o. Bí èèyàn kan bá ní agbára èèyàn 2 mẹ́ta, wọ́n á kó èèyàn 10 pé kán lọ pàdé ẹ̀. Bí ẹyọ ẹnìkan bá ní agbára èèyàn 2 Ó bá mẹ́ta, ní agbára èèyàn wọ́n wá wò 2 pé mẹ́ta, agbára èèyàn 3 péré ló ní. ẹ jẹ́ kí àwọn 5 tàbí 10. kán lọ pàdé ẹ̀. Olúwa o. Àmọ́ bọ́lọ́run bá ti wà lẹ́yìn èèyàn tó lù ẹ́ ò dẹ̀ fìgbéraga kún, ìyàlẹ́nu la jẹ́ pé pẹ̀lú bọ́n ṣe lọ ká mọ́, bọ́n ṣe lọ wé mọ́, ó kúkú lọ láàrin wọn. Ó lè ṣe ayébẹ̀yẹ náà ni àwọn ará tó lọ rí mọ̀ yẹn náà ti máa kẹ̀yìn dára, ìwọ ló jẹ́ kó sá lọ, ìwọ ló ṣe àmì fún, ìwà ni ẹ̀yìn ni láǹdẹ̀ síbẹ̀ táwọn náà àrùn sí. Bá mi ẹ dákun, Ẹ̀sán. mo kọ́kọ́ ṣàkíyèsí kinní kan lára yín. Ẹ̀sán. Gbogbo ọmọ Yorùbá tí ò bá ní kò ní nǹkan kan. Ọmọ Yorùbá tí ò bá ní kéèyàn ní ayọ̀ ọkàn. Ayọ̀ ọkàn yẹn tó wá pín sóríṣiríṣi ọ̀nà. Ayọ̀ ọkàn kan wà tí ìjẹ́ kéèyàn jọra ẹ̀ lójú, kí ni mo ń tẹ́lòmíràn. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó yà mí lẹ́nu torí pé mi mọ̀ pé ẹnìkan tí máa bá tí ó máa sọ ntẹ́rù ó fi máa bá èmi náà kọ́ ni ẹni tí mò ń bọ̀ wá bá. Ẹ wá sọ̀rọ̀ kan tó ní wéètì jù. Ẹni tí èèyàn bá ní agbára 3 tó fi gbéraga kan, àwọn ògbé kiri lórí burúkú ẹ̀ kí ló ní agbára èèyàn 3 ló ní, ẹjẹ́ kó èèyàn 10 lọ bá. Bàbá èèyàn 10 ọ̀pá ẹni tó lágbára èèyàn 3. Ṣùgbọ́n ẹni tó bá lágbára èèyàn 3 yẹn wá ti wá wò pé àwọn míì wà tó ní ju èmi yìí lọ. Á fi sùúrù sí tó bá ń ṣe. Á dẹ̀ mú kí ẹ̀mí ẹ̀gùn. Ó ní ẹ̀mí yín ò fi ti bá ogun Fúlàní lọ torí mo gbọ́ pé ẹ ti wà lórí ẹ ti pẹ́. Ẹ ṣeun. Ìkan tó wá ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ mọ́ kọ́kọ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa àyè ká tó máa sọ nǹkan mi lọ. Ìkankan tó kọ́ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tí ẹ fi bá brọ́dà mi yẹn bá yín lọ́dọ̀ àwọn Fúlàní tó ròyìn fún mi yẹn. Bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ torí ó ní ẹ̀yin ti wà ń bẹ̀ kó tó di pé òun bẹ̀yìn ń bẹ̀ ni. Mo wá fẹ́ kẹ́yìn tí ẹ kọ́kọ́ là mí lóye kí làwọn nǹkan tó kọ́kọ́ ṣẹlẹ̀ tí kó tó di pé ní ìdè láàrin ẹ̀yin àti wọn. Ó ṣẹlẹ̀ pé wọ́n ti máa ń rìn lọ́nà tẹ́lẹ̀ tó lọ ṣiṣẹ́ aburú wọ̀nyẹn. Pẹ̀lú wọ́n bá ti lọ ṣiṣẹ́ aburú wọ̀nyẹn, Ọlọ́run ò kì í fún wọn ṣe. A máa ń tú wọn ká. Àmọ́ tọ́jú ilé yìí, àwọn òkúta kan ó tóbi tó jẹ́ pé èèyàn 4-5 gan àti gbé ìnira ló máa bọ́ sí. Wọ́n wá tó dà sójú ọ̀nà. Òun náà sọ bẹ́ẹ̀. Ó ti kàn. Ẹ ti kan òkúta yẹn. Mo wá park. Mọ́tò tó wà ń ta ìmúṣẹ rà ó pé ọjọ́ 7 tí mo gba nọ́mbà sí ni. Sí mọ́tò yìí. Mo rò pé déètì èní ní 19. 20. Ọ̀la Monday ló máa pé 21 tó máa pé 3 years. Tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. Tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀, ok. Bí mo ṣe wá kàn wọ́n, àwọn eléyìí tún wá dúró sójú ọ̀nà. Mo sáà ṣe ń bọ́lẹ̀. Ẹ̀yin nìkan lè wà nínú mọ́tò. Èmi pẹ̀lú madam ló wà nínú ọkọ̀. Ok. Mo ṣe ń bọ́lẹ̀. Báyìí àwọn kan ti ń sábọ̀ látẹ̀yìn. Torí wọ́n pẹ́ra sínú igbó, àwọn kan dúró síbi òkúta yẹn, àwọn kan lọ dúró sí apá ibi tí mo ti ń bọ̀, àwọn kan náà dúró níwájú lọ́hùn-ún. Mo rò pé bó bá lẹ́ni tó dé ibi òkúta yẹn tó bá fẹ́ sá padà, àwọn kan jáde sí. Àwọn tó wọ́n á jáde sí. Bó bá lọ́jọ́ iwájú lọ fẹ́ lọ, àwọn tó wà níwájú ó jáde sí. Ẹ̀tùgbà tó sàdí pé a dìgbò lura wa, ẹni máa sàdá ń sàdá. Tẹ́rí pé kò sí ẹni tá yìnbọn. Ìgbà tó ti di pé wọ́n ti ń yọ wáàdá, ìyẹn ò dẹ́lẹ́kẹ̀ mọ́. Wọ́n gbà wọ́n síra, wọ́n lù wọ́n àlùbọ́lẹ̀. Wọ́n rọ̀ sí mi náà dẹ̀ wọ́n retaliate. Ká má fa ọ̀rọ̀ gùn,
orí wọn yẹn la wà nígbà tí pásítọ̀ yẹn tó ń gun mọ́tòsáìkù bọ̀ tó gbóbìnrin kan sẹ́yìn. Mo kàn wo mo ní óyá ẹ má bọ̀ ẹ má sá fún wọn ẹ wá àtáàkì wọn. Orí ìyẹn la wà àwọn kan ti tó fèsì àwọn náà wọ́n sábà wá tọ́ọ̀nù. Bí ò bá ṣe ti tèmi tí mo ń àtáàkì wọn tá a jọ ń fàjàngbọ̀n lọ́wọ́. Gbogbo ilé ìta ń sọ ìkojú nǹkan bá aago 8 alẹ́ ìlú. Ká má fa ọ̀rọ̀ gùn aṣáàdábẹ̀rú àwọn 8 ni. Ọ̀kan wá gbókúta ó là mọ́ mi èmi náà dẹ̀ gba mo gbé òkúta yẹn lẹ̀ mo fún tán torí ó gbé dání ó fi híìtì mi mo di ọrùn ọwọ́ ẹ̀ mo gba òkúta yẹn mo fi híìtì òun náà kó mọ bó ṣe rí. Ká má fa ọ̀rọ̀ gùn létà mo rí pé wọn kù 5 mi ò rí àwọn 3 mọ́ mi ò rí màdàmú mọ́ nínú ọkọ̀. Nínú táìmù tí à ń jà yẹ bẹ́ẹ̀ náà lápá kan wọ́n tó lọ ń sá sínú ọkọ̀ mo lé wọn kiri báyìí lọ bá ọ̀kọjà òmíràn tí tó sáré lẹ́yìn mi màá tún fèsì ẹ̀ bẹ́ẹ̀ ni àṣàṣì ń ja ìjà bẹ́yẹ. Àṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìgbà tí mi ò wá rí màdàmú ẹ̀yin ẹ ò lè lọ o àwọn àjọ mú ìrìn sí ẹsẹ̀ mo bọ́ bàtà mi sílẹ̀ ẹ̀bẹ̀ fìlà mi mo sọ sílẹ̀ mo fi mọ́tò sílẹ̀ ńbẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò àti pọ́ọ̀sì mi ó wà lápò mi. Àwọn àjọ mórí ilé igbó àjọ ń lọ. Ẹ ń tẹ̀lé wọn lọ. Ẹ má bínú ó di apá aṣọ ẹ̀ kan mo fọwọ́ ọ̀tún dì mú mo dẹ̀ fọwọ́ lọ́ọ̀kì aṣọ ọwọ́ kejì lọ́ọ̀kì aṣọ ẹ̀ lẹ́yìn ọrùn kó má bàa sá lọ. Wọn kan lọ wájú ohun tó kẹ́yìn ẹ̀dọ́ ń tẹ̀lé wọn lọ. Ẹ̀tún wọn ṣàti wò pé kò sí mísì mọ́ fún wọn láti pé kán sí. Torí wọn ti yìnbọn wọn ti sádà. Ká má fọ ọ̀rọ̀ gùn nǹkan wọn ẹ̀tọ́ ti ṣe yẹ wọ́n wò pé ó yẹ kí n ti weak but ẹ̀tọ́ ń bá jà agbára yín báyìí agbára Ọlọ́run bíi pé nǹkan kan tó bọ̀ ń le sí i bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí. Gbogbo wa ṣe ń lọ ọ́nú gbó yẹn gan àwọn gan tán wọ bàtà wọ́n ń ṣèṣe mi ò wọ bàtà mi ò ṣe kankan kò dẹ̀ sí nǹkan kan tó gún mi kò sí nǹkan tó ṣe mí. Àṣà wà á lọ gbàtà déwájú èyí tí mo dì mú yẹn wá pè wọ́n nìkan wá hẹ̀pù ó sọ ọ́ lédè wọn pé òun ò lè lọ mọ́ àwọn àpàdà bọ́sì dé báyìí tán ṣe mo bá tún bu òmíràn so torí ó ti rẹ ti bí kò ságbára fún mọ́ láti rìn rò pé ọwọ́ tán jù sí mi yẹn ó ti fara kó iná ó ti fara kó ná ká má fa ọ̀rọ̀ gùn torí mo wò ó pé nínú kò sí ara ilé tí mi ò nà nìyẹn ìfarakóná. Àṣà wà á lọ àwọn adènà ibi tán wá ru ẹni tí bí dé wá tó stage kan wọ́n bá ṣe wọ́n sùn ẹni tí bí tèmi náà dì mú mo dì mú àjọjókòó ẹ̀sà. Ẹ má bínú mo fẹ́ kí nǹkan kan yé mi mẹ́yẹn. Ẹ tẹ̀lé wọn títí tẹ́ fi dé ibi ọ̀dọ̀ wọn kankan. Inú igbó. Reason tẹ́yìn fi ń torí pé wọ́n ti gbé yín wò wọ́n ti rí pé kẹ́lẹ́ sáà tiẹ̀ máa lọ ká kó. Wọ́n ti kú ẹrù wọ́n ti kẹ́rù àmọ́ èmi ń wò pé ibi gan tó ń lọ pé ibi tí ìyàwó mi wà ibẹ̀ màá ti rí ibi tí n bá ti rí àwọn 3 tó kù màá ti rí ìyàwó mi. Fóònù ẹ̀ wọ́n ti mú inú ọkọ̀. Ká má fa ọ̀rọ̀ gùn. Ẹ wá débẹ̀. Àwa dé ibi tá a wá dé yẹ. Ṣé wọ́n kọ́ abúlé síbẹ̀ ni? Ṣé kí n má tẹ̀ ẹ́ sà? Yes, sir. Ìjọba tó wà ń ta ọwọ́ wọn ò mọ̀. Adé sójà beat ó kù díẹ̀ ká débẹ̀ wọ́n dúró ẹnìkan lọ sọ́dọ̀ àwọn sójà yẹn ni ọmọ kan tó lọ bá sọ ó padà wá
ó sọ̀dí sí wọn àwa ń lọ à ń dé ọ̀dọ̀ àwọn yẹn èdè haúsá ni gbogbo àwọn wọ̀nyí tó wà ń bẹ̀ wá ń jọ ń sọ pẹ̀lú ara wọn àwa kọjá nígbà tó ṣàyà adébi tí a máa sùn. ibi tí wọ́n kọ́ wọn ibi tí wọ́n wà gangan. wọn ní bẹ́ẹ̀sì kan pàtó. ibi tí wọ́n bá fẹ́ sùn ni wọ́n sùn ní ẹjọ́ kan. ibi mìíràn kó sínú òkúta. Olúwa níbi tó kúta tí òkúta ti máa ń. ibo mìíràn kó sínú alábà. ibo mìíràn kó ṣe bí àgíríkì wọ̀nyẹn tá ń kọ́ káàkiri wọ̀nyẹn. Olúwa o. ṣebí security sá wà ń bí wọ̀nyẹn. ká má fọ̀rọ̀ gùn látúnṣà máa di àárọ̀ ọjọ́ kejì ẹni tìbí ti gbé ẹ̀mí mì. èyí tẹ́ kọ́kọ́ so mọ́ yẹn. ó ti gbẹ́mí mì. wọ́n padà fà á tẹ̀lé yín nígbà tẹ́lẹ̀. wọ́n gbé gbígbé náà gbé wọ́n gbé kọ́rùn lẹ́nu kan bá tún gbé tó bá tún sí ẹlòmíràn tó gbé. ká má fọ̀rọ̀ gùn wọ́n wá pe ẹnìkan ìyẹn wá ní ká máa bọ̀ ní Ìlọrin. wọ́n á ní mi ò lọ Ìlọrin pé Èkìtì la wà. wọ́n lọ sọ pé mo ti pa kan náà àwọn ọmọ òun mo lè mi kọ́ ló pa àkókò ẹ̀ ó tó ló kúkú Ọlọ́run ẹ̀. èdè wo ló máa ń sọ. Yorùbá. ká má fa ọ̀rọ̀ gùn ọ̀gá wọn yẹn wá bọ́ ẹ̀wù ẹ̀. lọ́gà àwọn tó ẹjọ́ wà yẹn. ẹyọ ó bọ́ ẹ̀wù ẹ̀ ó gbé kọ́gì ó gbé báàgì ẹ̀ ó gbé kọ́gì ó gbé báàgì kọ́gì ó wá bọ́ ẹ̀wù ó fi dìde. ó fi kọ́fà báàgì. ẹyọ wọn wá lọ gbé òkú yẹn àwọn kan ń gbé lọ ní àwọn mẹ́ta tó kù náà ń gbé ẹyọ kan yẹn lọ mi ò fèlè ìtìbí sílẹ̀. ká má fọ̀rọ̀ gùn wọ́n ti budérè tí mo rí pé mi ò rí wọn lọ́ọ̀kan mo kàn dìde ọbọ̀ síbi ẹ̀wù ó gbé wọ̀ torí gbogbo ẹ̀wù mi náà ti fàdá ya. ok ẹ wá gbé ẹ̀wù tí ẹ̀yẹn wọ̀. wọ́n gbé ẹ̀wù ó gbé wọ̀ mo gbé báàgì ẹ̀ mo gbé kọ́pá mo wá wò pé báàgì àtẹ́nìtà mìíràn lè rí wá bọ́ ẹ̀wù yẹn ká gbé báàgì ká gbé sísàlẹ̀ ká wọ ẹ̀wù lé wọn àṣà lè súnmọ́ mi ná. wọ́n bá ti tó níbi tán lọ mo lè kúrò kẹrin bírú bí lọ sírú bí òpó kejì àbí kẹta. wọ́n á máa garùn wọ́n á máa wo bí mo bá ṣe rìn nǹkan kan bẹ́ẹ̀ yẹn. èyí sì ń dọ́gbọ́n wá màdám. wọ́n ti wá pè èmi ti wá gbọ́ láàárọ̀ ọjọ́ kejì yẹn pé. ẹ wà mẹ́rin ọjọ́ kejì bàbá. mo ń bá ọ̀rọ̀ bọ̀ ká má fọ ọ̀rọ̀ gùn ìgbà tó máa dé ẹ̀wù ò ṣeé gbà mọ́ báàgì ò ṣeé gbà mo ní kí n gbé ẹ̀wù wọn fún wọn mo ní kí n gbé ìyàwó mi fún mi mi ò wá sọ fún ọ pé ìyàwó mi ti lọlé. ìgbà yẹn tí wọ́n ti pè yín. wọ́n pè sórí fóònù mi. ok fóònù yín sì wà lọ́wọ́ yín dé gbogbo bẹ̀yẹn. fóònù mẹ́ta tí mo kó dání lọ méjì náà kó nínú mọ́tò ọ̀kan wà nù àpò mi ó wà nù àpò mi mo fi rìsíìfù kọ́ mo ń pe àwọn ilé náà ń bá mi sọ̀rọ̀. ká má fa ọ̀rọ̀ gùn. so ìgbà tí àwọn yín wá délé náà wá pè wọ́n á ti pa aago méjì tìbí yẹn náà tí ò lọ wọ́n á pe ẹ̀kẹta náà wá ṣẹ̀ṣẹ̀ rí yín bá sọ. wọ́n ti pe nọ́mbà ọmọ ìyàwó náà tó jẹ́ pé kò lọ torí Tají ló lọ sùn lọ́jọ́ yẹn. ok ìlú kan tó súnmọ́ bẹ́ẹ̀. wọ́n á kọjá ayédè ó kọjá olóje ó lọ sùn Tají. ok. àmọ́ bí àwọn pásítọ̀ sì ti sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ lójú ọ̀nà pé mo wà ń bẹ̀ ọkàn àwọn ọmọ ti balẹ̀ pé ibikíbi tí n bá ti rí wọn bẹ́ẹ̀ yẹn mi ò kì í mójú. wọ́n wá wò pé mo máa ti wọgbó tẹ̀lé wọn lọ nǹkan kan bẹ́ẹ̀ yẹn ibi tí àwọn èèyàn gan-an ò kọ́kọ́ mọ bí. pé kí ló ń ṣẹlẹ̀. ká má fa ọ̀rọ̀ gùn ọjọ́ kejì ọjọ́ kẹta. ẹ wà pẹ̀lú wọn níbẹ̀. mo wà pẹ̀lú wọn láti Thursday yẹn di Tuesday.
láti Thursday ti Tuesday. di Tuesday but ike wọ̀nyí tí mo rí ike minerals tí mo rí inú pápá ń bẹ̀ mo sọnù tí mo fi rọ omi lójú ibi wọ̀nyí tí bá ti rí omi tí mo ti ń fọ ẹnu mi tí mo ń mu. Wọ́n pe àwọn àtìlé pé àwọn bẹ̀ mí kí n jẹun o pé mo kọ̀ pé mi ò jẹun. Oúnjẹ olóúnjẹ tẹ́ ẹ ń jí kó kí wọ́n bá ń jẹ. Bẹ̀tù wọ́n wá sí kinní kan Ọlọ́run ló sáà ní kí ẹ̀mí padà. Ó wá tó stage kan màá gbéra màá lọ yàgbẹ́ màá padà sọ́dọ̀ wọn. Ó wá di pé bàbá ẹ dákun ẹ má bínú kí ni èrò ọkàn yín tẹ́ fi ń padà sọ́dọ̀ wọn tẹ́ ń dúró pẹ̀lú wọn yẹn láfíà tí wọ́n ti pè yín pé àti madam ti délé. àwọn ansẹ̀tì nǹkan kan tó wà lọ́wọ́ wọn ìyẹn ní ìjọba Nàìjíríà fi róòpù èèyàn pé nǹkan báyìí o ibi báyìí náà ti bá wọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Èmi náà fi ní dandan màá gbà á kí n tó lọ pé màá gba ansẹ̀tì àti sẹ́mu. àwọn mẹ́ta tí wọ́n kọ́kọ́ lọ tẹ́ fi rò pé wọ́n ti gbéyàwó yín lọ yẹn ẹ ti padà rí wọn. Ṣé rí ní àárọ̀ ọjọ́ kejì yẹn ọkùnrin kan wà láàrin Ìjẹ̀lú síta jí bí wọ́n pè é Lawan òróró ni ó ṣe gun màsí èdè nìyẹn tó kó búrẹ́dì pẹ̀lú mínírààsì. Nígbà tí mo dé yẹn gbòdòrò nìyẹn náà ìgbà tí mo wá padà dé mo sì yẹ dé RRS o ọjọ́ kẹta mo rí ń gbòòrò padà. Bàbá. RRS ní Adó mo sì ń débẹ̀ ọjọ́ kẹta mo rí ń gbòòrò padà. Ni mo fi mọ̀ pé ìjọba wa mọ̀ nípa gbogbo orú nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀. Kí ni mo sáfẹ́ fàyọ? Ó wá di ọjọ́ eléyìí ọjọ́ yẹn gan lọkàn mi sí kúrò lọ́dọ̀ wọn. Sunday báyìí ni mo kàn ó sùn mo jí mo lọ yàgbẹ́ mo sì padà dé. Mo ti fọ ẹnu already mo kàn gbé omi mo sì mu omi. Lóòdọ̀ wo ló wà nínú omi mo sáàmù. Kò tó rúgbà tí mo fi ní ọjọ́ Sunday báyìí ni ó rẹ̀ mí wá ni mo sùn. Wọ́n bá pe àwọn èèyàn mi pé mo ti kú. Ìgboro wá dàrú. Ká má fa ọ̀rọ̀ gùn á ṣàtún nǹkan bíi 2 to 3 hours. Mo kàn jí mo kàn wá ń bi oríṣiríṣi nǹkan kò jọ bí ọ̀rá kò jọ bí ẹ̀jẹ̀ bí òróró màálù òróró tó máa ń jáde yẹn wá bìjọ. Síbí tán bá mú fóònù ohùn mi wá há mi ò lè sọ̀rọ̀ dáadáa mọ́. Mo ṣàpèlé mo pe nọ́mbà ọmọ mi. Wọ́n á ní ta ló ń sọ̀rọ̀ mo lé mi mò ń sọ̀rọ̀ lé mi ló ń sọ̀rọ̀. Ó ní ẹ̀yin wo ni mo wá dárúkọ mi. Ó lóhùn àbálá wọn gbà mo ní àwọn arábí ti fẹ́ pa mí ọmọ Ọlọ́run ò gbà. Kò pẹ́ náà gbé dókítà kan wá tó bóyá wá fún mi ní abẹ́rẹ́. Wọ́n pè é pé wọ́n gbé kinní dání tó fi ń ṣáàjì kiri inú igbó. Ká má fa ọ̀rọ̀ gùn ní òṣàgbà kíyèsí gbàsá sì wá padà dọ̀rẹ́ nìyẹn. Ó wá di pé kí n máa kọ́ wọn. Ṣé rí reason tí àwọn náà ń work towards ni pé alágbára lè a lè mú ẹni yìí mọ́ra. Pé kí n máa kọ́ wọn ní 1 2 3 wọ́n ní torí Arabic làwọn kà. Olúwa o. Wà o. Wọ́n ní ẹ̀ka Arabic. Ẹ̀dẹ̀ ní Ọlọ́run ẹ̀dẹ̀ ń ṣiṣẹ́ búburú. Wọ́n ní kò sọ Ọlọ́run bí kan. Ìyà ayé ló mọ̀. Wọ́n ní ìyà ayé ló mọ̀. Àṣàṣe. Ọ̀kan gan tó wá jẹ́ bí òde nínú wọn tí ò mọ kíní yẹn kà dídí nínú àwọn mẹ́rin tó kù yẹn
wọ́n wá ní kí n wá ẹgbà ètò bá ti ṣe tí ò bá ti ká dáadáa kí n máa nà mo wá wá igi akíntọ́là kan bá ti di tíṣà ìyẹn mo wá ń kán mọ́ wọn bá ní kò dábọ́n sí lọ gé igi àbò tó lọ́pọ̀ ju ìkìkà méjì báyìí wọ́n bá ti lẹ́ni tó ṣèmí náà wọ́n wá tún pe àwọn ilé pé bí ọ̀bọ mo ṣe ń na àwọn nù gbó wọ́n ń sọ fáwọn tilé wọ́n wá sọ wọ́n ní nǹkan tó fọ́nì sí mi wọ́n ní ẹ̀yìn ilé bàbá wọ́n ní bàbá lọ kó wọ́n náà ti lọ kó sójà àtàwọn ọdẹ àtàwọn abálìsì pé wọ́n kó wọn jọ sí igi ọ̀hún ló gbúlulẹ̀ síbẹ̀ yẹn igi ìrókò pé wọ́n ti lọ kó jọ síbi ilé wọn wọ́n fẹ́ wá pa àwọn sígbó àwọn dẹ̀ ní kí bàbá máa lọ bàbá kọ̀. ọlọ́run kó sáà fọkàn wa balẹ̀ létà sàmú ọ̀rọ̀ ìyá sọ sí wa sọ sẹ́yìn ọmọ mi wá ní bàbá àwọn ìyẹn lọ́jọ́ Tuesday ẹ̀ pé bẹ́ẹ̀ náà ni ọ̀gá àwọn yẹn ń pè pé mi ò ṣe gbogbo bí mi ò ṣe gbogbo pé mi ò ṣe gbogbo owó ẹ̀mí ọmọ ohun tí mo pa mo máa san. ní 20 million ẹ máa san fowó ẹ̀. wọ́n wá sọ fún ọ pé èmi náà mi ò ṣe tán àti kúrò pòǹgàn àwọn mo fẹ́ rí ìmúṣà ti wò pé ọkàn kan á ṣẹlẹ̀ fẹ́ mọ ọ̀gá wọn yẹ pé how manage tí àwọn èèyàn wà níbí ibi tí ò kì í ṣe bíi 10 mile síra tán fi mọ irú bí àwọn sójà ṣe wà lẹ́yìn ilé mi báwọn èèyàn ṣe péjọ sí abẹ́ motor park bí mo ṣe ní ilé ní Adó tán páàkì mọ́tò mi sí wájú ilé mi ládó pé kán lọ gbé ìta kan bá fi san owó fún àwọn aráàlú ti lọ́wọ́ nú ẹ̀ nírú nǹkan tá à ń sọ tẹ́lẹ̀ aṣáàdúpẹ́ ọmọ mi wá sọ fún mi pé ibi tí n bá wà òun fẹ́ pé káríra torí wọ́n á fi bú àwọn pé ṣe bí òkú bàbá àwọn Igbó ló sùn ìyá àkọ́bí mi. Olúwa o. wọ́n wá ní ọ̀gá wọn ń kọ́ ó ti ní káwọn gba owó lọ́wọ́ bàbá o pé ká bá wọn wá 1.5 bọ̀ ọmọ ní kò nira ṣebí 1.5 lẹ pé wọ́n sáwà mú owó mo gbéra wọn wá ìgbà tán máa wá. ibi kan náà tẹ̀sí wáyé náà lẹ́wà. ó ti à ń lọ káàkiri. ok káàkiri ni. a rìn látọ̀nà ayélujára a lọ igbó Ìtàpájì a wá sí igbó Ìkọ̀lé gbogbo bí wọn tán rìn gbogbo bẹ́ẹ̀ mú mọ̀ èmi náà dẹ̀ ti lọ mú àwọn ọmọ padà lọ mọ Àbújá wọn. kí ni mo wá fẹ́ fàyọ nígbà tí ọmọ wa wá ibi tán ti ní ká wá pàdé níbi ọ̀nà Gẹ̀dẹ̀ dídé tọmọdé wọn á tún béèrè lọ́wọ́ ọmọ pé ṣé kò kó àwọn security dání wá láti wá àtàkì àwọn ọmọ ní òun kò security wọ́n ti wá pọ̀ dáadáa àwọn kan ti wà tó jẹ́ pé wọ́n lọ mọ́nítọ̀ ojú ọ̀nà láti mọ bí àwọn èèyàn bá ń bọ̀ kán lè mọ ìyẹn níbi tí a ti fẹ́ fún wọn lówó yẹn wọ́n ṣe dé kọ̀mándà àwọn ìyá wa dọ̀bálẹ̀ dojúbolẹ̀ mo ní kó ṣàwòjú ọmọ mi ó kọ̀ kó wo títí tọmọ tá a fi kúrò mẹ́ mo fa orí ẹ̀ sókè kó gbà kọmọ wojú òun kò dẹ̀ rí ó lè mọ̀ o kó má mọ̀ pé kọmọ má mọ̀ pé. ṣùgbọ́n bá mi rí dàpọ̀ náà nítorí Ọlọ́run mi fẹ́ ká fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. ni mo bá fi hàn lẹ̀ tàbá fi wálé lóru ọjọ́ yẹn. kí lè rò pé ó fà á tí ò fẹ́ wojú ọmọ yìí. àárín yẹn kágbà pé ó rí kó wojú ẹ̀. ọmọ pẹ̀lú tó mọ̀ ọ́n ni. tó bá wojú ẹ̀ ọjọ́ tójú bá rí náà lára aṣọ ló ń pa.
ó túmọ̀ sí pé àwọn náà sì lágbára, àwọn náà ní nǹkan. bó bá wojú ẹ̀ tó rí ọmọ mi yẹn bá rí yín lẹ́ẹ̀kan ṣoṣo ó padà pàdé yín lókùnkùn lágbájá tó ń rí ń gbà báyìí ní agẹ́tì ọlọ́run sọ fún ní ìmọ̀ yẹn àárín yẹn tàbí pé bóyá ó lọ ọbì kan ó bá padà ó yẹ ó lọ kó sí òru lórí bẹ́ẹ̀ ni kò ní lọ́sàn-án rìn. bó paríparí gbogbo ẹ̀ sáà ni wípé tó bá lè wo ojú yẹn ọmọ ìyá mọ̀. ọmọ ìyá mọ̀ bó paríparí gbogbo rẹ̀ bàbá mi ìfẹ́ ká dọ́jì yẹn paríparí gbogbo ẹ̀ ni pé tó bá wo ojú ọmọ yẹn náà á ṣèṣe ó máa ṣèṣe. àwa kúrò ń bẹ̀ mo wálé mo ti délé lóru ọjọ́ yẹn tí mo dẹ̀ wẹ̀ pam dẹ̀ gbé mọ́tò ó dàdó náà bí tó wà olùhàdó ó wá di ní ọjọ́ kejì wọ́n á lọ sí ọmọ ní kí n lọ sí hospital kí n lọ sí test wọ́n dibẹ̀ wọ́n test wọ́n sì gbogbo àwọn rí nǹkan kan n bá fọ́ di police headquarter ká lọ kàkọ́lẹ̀ pẹ̀lú ti ọ̀rọ̀ àwọn sẹ́ẹ̀mù tó wà lọ́wọ́ wọn. ẹ̀yin èèyàn ṣe ń kọ́gbọ́n o ní ìròyìn bá ń gbé àwọn síìmù tó wà náà fóònù tí wọ́n ti gbà yẹn wọ́n máa fi àwọn síìmù yẹn ṣiṣẹ́ tí ò dáa ní o tó o bá dẹ̀ lọ rìpọ́ọ̀tù police station ó lè kó bá gbèsè ayé. wọ́n bá ti ní wọ́n á mú ẹni yẹn pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. ọyá bá mi ẹ̀ máa sọ̀rọ̀ yẹn lọ. ká má fa ọ̀rọ̀ gùn ni mo bá ń gbọ́ ní rédíò òun ṣèròyìn pé èmi ti dé. ok ẹ̀ ń gbọ́ nú rédíò. pé mo ti dé wọ́n dẹ̀ ní mo ti lọ Adó pé àmọ́ wọn àmọ́ hospital ibi tí ẹ wà gangan mo wà pé bóyá mo kú o bóyá mo yè o àmọ́ wọn ní pé mo ti dé ojú ẹsẹ̀ mi náà bá dẹ̀ pè ní station bẹ́ẹ̀ mo bá pe ẹni yẹn pé. ẹ pe rédíò kìíní yẹn. rárá mo pe ẹni gan tó múròyìn yẹn fún àwọn onírédíò tó pè wọ́n lórí fóònù tó sọ fún wọn mo wá pè pé kí ni pọ́blẹ́mù ẹ ilé ara mi mo wà ní Adó mi ò sí lọ́spítà ọmọ mi wá ní kí ni mo fi mọ̀ pé òun ló bẹ́ẹ̀ ni ẹ sọ ló ṣiṣẹ́ yẹn